Àǹtí Ṣọlá Ṣóbọ̀wálé. Eré ìkà, eré oníkà. Ọlọ́run fi rán yín ni o. Iṣẹ́ t'Ọlọ́run fi rán yín ni. Àmọ́ ẹ̀yin ò wá kí n ṣèkà. Ẹ mọ̀ pé mo máa ń sọ story yẹn pé ẹ pẹ̀lẹ́ ara àwọn tó encourage mi láti wá sílùú yìí. Àmọ́ ṣe rí eré ìkà yẹn pé kéèyàn heart ìkà ọ̀bàyéjẹ́ nínú fíìmù. Ọlọ́run iṣẹ́ tó rí rán yín ni Ọlọ́run fi rán yín sáyé ni. Tèmi bá rí yín pẹ̀lú nǹkan tẹ́ ṣe nínú orí, mo lè fún yín lẹ́sẹ̀ lójú. Honestly, mo lè gbá yín lẹ́sẹ̀ lójú Àǹtí Ṣọlá. Ó ga o, Ọlọ́run fi kà rán yín ni. Mo mọ̀ pé ẹ kì í ṣèkà lójú ayé o. Àmọ́ kò sẹ́ni tó a kì í gbà kàtà lọ́wọ́ akitì. Ìkà yẹn Ọlọ́run jogún ẹ̀ fún yín. Mú ìwà authentic. Báwo nìyàn ṣe máa ní kó irú tálẹ́ǹtì yìí sí ara? Táwa ní obìnrin ò ní dó ẹ. Níbo ló fẹ́ gbókò yẹn lọ? Tálẹ́ǹtì ara ẹ̀ gan, súra ẹ̀ gan á jẹ́ kóbìnrin wẹ̀ lẹ́nu káwọn tó bá jẹ́ ìyàwó yẹn gbà kám. Tálẹ́ǹtì lára ọkùnrin ó máa ń pe súra tí ọkùnrin bá ní tálẹ́ǹtì àbí tó ní special gift kan. Ó máa ń fa òǹfà òbó obìnrin ni. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí kíyàwó ẹ̀ fọwọ́ wọnú ni. Honestly, ṣé òyìn máa kó adúrú tálẹ́ǹtì yẹn sára? Obìnrin kan á dadó. Bó bá dadó àti ìgbẹ́ ni ló bá tẹ̀ á tiro. Ẹ kò ṣáà tọ́jú àwọn èèyàn yín dáadáa, tọ́jú àwọn ìyàwó yẹn, tọ́jú àwọn ọmọ yín. Bọ́ èèyàn lè kóró nǹkan báyẹn sára tó o tún pẹ̀lú bó ṣe rí yẹn àti pé o tún wá kó irú ọpọlọ yẹn sórí. Àwọn ní òun ló máa pọ́n okó ẹ̀ ní láńbébé. Abẹ́gì tó o bá ti wo orí ní London òun miss. Honestly, advertisement mi gbowó fún leléyìí bọ̀ kò yẹ kí n gbowó fún torí tí nǹkan bá dáa ó yẹ kí èèyàn sọ pé ó dáa. Ó make sense. Ori Rebirth ó make sense. Tẹ́ ẹ bá ti wò ní London mo sọ fún yín pé kẹ́ lọ wo ẹ̀ ní regret ẹ̀. Ó dàbí ìgbà tá a wo Jennifer ni. Honestly, àwọn fíìmù tí mo sì gbádùn tí mo mọ̀ pé mo wò nílùú yìí. Bí mo ti wo tí mo mọ̀ pé mo wò tí mo gbádùn nílùú yìí nìyẹn. Mi ì tí wo àwọn ìtókù o. Àwọn tí mo sì wò ni mò ń sọ yìí o. Kò ṣe pé bí mò ń bá àwọn tó kù jẹ àwọn tí mo ráyè lọ wò tí mo dẹ̀ mọ̀ pé mo gbádùn. No, mo ti wo 3 bọ̀ 2 tí mo gbádùn inú ẹ̀ náà lélẹ̀. Ìkan nínú ìkan yẹn mi tẹ̀ ní sẹ́ni tó ṣe. Èmi àtàwọn tájọ lọ àwo tán apò ṣe jáde nínú hall ni. Ẹ rí pé mi ní dárúkọ mi dẹ̀ ní dárúkọ ẹni tó ṣe apò ṣe jáde nínú hall ni. Kò make no sí gan ká má sọ pé ó make sense. But Ori Rebirth Jennifer no. Muiwa, we try. God bless you. Ọlọ́run àtúbọ̀ máa jẹ́ ká dàgbà sínú ọgbọ́n àti nínú òye. Àǹtí Ṣọlá wọ́n kill fíìmù yẹn man. Àǹtí Ṣọlá Ṣóbọ̀wálé ẹ kill fíìmù. Tó máa sọ pé kíyàn kill nǹkan ẹ kill ẹ̀. You killed the film. You killed your role. Disappoint èèyàn rí. Tá bá ti rí Àǹtí Ṣọlá nínú fíìmù a ti mọ̀ pé wọ́n máa ìkà wà ń bẹ̀ ọ̀bàyéjẹ́ máa wà ń bẹ̀ ṣáá ni. Pé a rí Àǹtí Ṣọlá ń bẹ̀ a ti mọ̀ pé ìkà àti ọ̀bàyéjẹ́ máa wà nínú fíìmù yẹn. A ti mọ̀ Àǹtí Ṣọlá hùwà rẹ̀ nínú fíìmù rí. Wọ́n ṣe nǹkan rẹ̀ nínú fíìmù bíi pé kó ba ayé èèyàn jẹ́ bíi pé kó ṣe kà kó ṣoògùn kó pààyàn kó pariwo Àǹtí Ṣọlá ò ṣe nǹkan dáadáa nínú fíìmù rí. Èèyàn dáadáa dẹ̀ ni wọ́n lójú ayé. Can you imagine? Èèyàn dáadáa ni wọ́n lójú ayé. Muiwa èyí tó tún ṣe yìí ọlọ́run abẹ́ ṣàánú súra àwọn olóbò káàkiri ọlọ́run àdílé ẹ̀ mú ẹni tí ò bá ti wo Ori Rebirth ẹ lọ wò ó dùn ẹ lọ wò ó dùn Muiwa kudos to you Àǹtí Ṣọlá ẹ kill fíìmù yẹn ẹ̀yin tó kù náà ẹ ṣe dáadáa bọ́ Àǹtí Ṣọlá you killed the role.